Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ṣé rí Kabisanra Media. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ kí Kabisanra. Tẹ́ni Kabisanra ọ̀rọ̀ tó sọ sọ́mọ yẹn ti pọ̀ jù. Mo jẹ́ oyé wọn pé ọ̀rọ̀ lọ́mọ ilé tí ń jẹ. Àdéhùn lèmi sì máa ń tẹ̀lé. Ṣé rí ìjọ tí wọ́n ní wọ́n pè wọ́n bí Kabisanra ti wà yìí most mọ̀ mí kódà including gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí social media yìí tó bá fẹ́ sọ̀rọ̀ lórí social media tó fẹ́ kí Kabisanra ó dá sí in tó lè ṣe ni pé má sọ̀rọ̀ ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ má fi sínú analysis yẹ tó o bá ti ṣe yẹn tó o bá ti fi ọ̀rọ̀ àìmọ́ọ̀mù tó o bá ti fọ̀rọ̀ mọ́ọ̀mù sínú analysis yẹ kò sí ìtókàn mi pẹ̀lú tiẹ̀ ṣe rí ọmọ mẹ́rídì tí mo fún lésì àdéhùn jọ wà láàrin wa náà mo ní nọ́mbà ẹ̀ ó ní nọ́mbà mi kí làdéhùn tó sì wà láàrin wa ni wípé àkọ́kọ́ kí a wá peace níjọ́ tí mo pè é fúnra mi pé ẹgbẹ́ a wá peace àfẹ́ wàhálà ó dẹ̀ lóhùn gbọ́ adẹjọ́ sọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ àwọn nǹkan míì náà wà tájọ́ sọ o àmọ́ tó dà tí mo tún bá dápara pé sweetheart kìíní kan now mo wá sọ fún nínú ọ̀rọ̀ mo ní èmi peace lèmi ń wá àmọ́ má tàbùkù bá àfáà mi mo wá sọ nínú ọ̀rọ̀ yẹn pé tó o bá ti sọ ọ̀rọ̀ tó já sí pé o ti parọ́ mọ́ àfáà mi ń jáde ń support àdéhùn tó sì ṣe ni pé kí n má support ẹni tí ó ní kí n má bu ẹni tó bá support ẹni yẹn gangan ní kí n gbé jáde kí n bú bàbá rẹ̀ kí n bú ìyá rẹ̀ bó ṣe bá mi sọnù. now ṣé ohun tó sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣẹ́bọ̀ pé peace ló ń wá nìyẹn kí ló wá mú Senator Adéṣeun sọ̀rọ̀ right ọ̀rọ̀ tí wọ́n sọ ló yẹ kó o jáde síta kó o ṣe analysis fún kò yẹ kó o papọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù pẹ̀lú pé kó máa wá sọ pé ìmáàmù gbẹ́ba lọ kóòtù kí n tiẹ̀ pẹ̀lú pé wọ́n gbẹ́ba lọ kóòtù ṣé ọ̀rọ̀ ìmáàmù ló wá yọjú ní àbọ̀rọ̀ Senator Adéṣeun ìyẹn ló jẹ́ kémi ó jáde kí n jẹ́ òye wípé ó gọ̀ lèmi náà ṣe gbé jáde beside ọmọ tó wá ń jáde yìí tó sọ wípé Senator Adéṣeun ṣe abandon project ṣé gbogbo ẹni tẹ̀tẹ̀ ń sọ pé senator ṣe abandon project orí yín ò pé o senator la pé kì í ṣe gọ́vnọ̀ bóyá ẹ̀mọ̀kẹ́ lọ́mọ̀ constituency ẹ̀ ló máa ṣiṣẹ́ sí ó bá wọn ó lè ṣe tó bá wọn ó lè má ṣe ṣe báyìí lẹ́ dìbò fún ṣe senator ló yẹ kẹ́ ẹ mú pé ó ṣe ọ̀nà kò ṣe tán ó ṣe gbá kò ṣe tán àwọn tó yẹ kẹ́ ẹ mú wọn senator lẹ́ ń pariwo lé lórí àwọn tó wà ń bẹ̀ presently ọ̀nà mélòó náà ti wá ṣe fún yín gàrí so but ìyẹn ò kọ́ èmi ìwọ tó wá ń sọ̀rọ̀ ṣe bí bàbá ti ẹ̀gbọ́n rẹ̀ ṣe bí agbọ́ ìyẹn ọmọ tó sọ̀rọ̀ yìí o tó ń bú Senator Adéṣeun tí ẹnu bàbá lákù bàbá rẹ̀ ò bàbá bá rẹ̀ kò gbọ́dọ̀ rí Senator Adéṣeun kó má dọ̀bálẹ̀ bàbá tó bí ọmọ yìí kò gbọ́dọ̀ rí Senator Adéṣeun kó má dọ̀bálẹ̀ fún Senator Adéṣeun. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ṣe bá gbọ́pẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kan náà ṣe kánsẹ́lọ̀ rí recently ni tó bá tẹ̀ sọ wípé Senator Adéṣeun ológo àná lógo tí bàbá rẹ̀ ò lè lé tó bá ní bẹ̀rẹ̀ Senator Adéṣeun ológo àná ni wọ́n àgbà àmọ́ bàbá ti Senator Adéṣeun sì exist o ṣé o mọ̀ bẹ́ẹ̀ wọ́n sì exist for life àwọn ẹ̀gbọ́n tiẹ̀ tí wọ́n ṣe kánsẹ́lọ̀ kí ni ń tọ́ ṣe wá lọ kámẹ́rà ẹ̀kọ́ sọ fún thank God òun náà wà lórí social media kò gbé kámẹ́rà sẹ́ẹ̀tì ẹ̀ lọ síbi project tẹ́gbọ́n ẹ̀ ṣe nígbà tó ń ṣe kánsẹ́lọ̀ at least kánsẹ́lọ̀ náà ṣá máa ṣe project bó jẹ́ kó gbẹ́ bọ́ọ̀ kúṣẹ́kúṣẹ́ kan àbí kàn ga bó tẹ̀ jẹ́ bọ́ọ̀ ní gàgàgàgà tí tẹ́ ẹ celebrate ijó ní ó ti yẹ ibi táyé dé yìí kéèyàn sì máa ní òun celebrate ọ̀wọ́n commission bọ́ọ̀lù tó ń jí báyìí gà láì gbé wéètì
irọ́ ń parọ́ fún èké ń bí kì í sọ̀rọ̀. wọ́n lọ kámẹ́rà kó lọ sẹ́ẹ̀tì kámẹ́rà sí pé kánsẹ́lọ̀ yín o tẹ́ ẹ ṣe nínú ilé yín o pírójẹ́tì tó ṣe rí lọ gbé jáde. ìwọ tó wá sọ wípé sẹ́nitọ́ Adéṣeun ò ṣe nǹkan kan, ìwọ náà ṣe bó orí social media ló wà àbí orí social media ló ṣá wà. sẹ́nitọ́ Adéṣeun yìí constituency yín náà wà Ìrẹsàádú àbí. now ìjọ wo ló ti fi kámẹ́rà ẹ̀ tó fi promote Ìrẹsàádú yẹn jáde kó sọ pé èní o Ìrẹsàádú ni mo fi promote o Ìrẹsàádú bó ti ríre o àwọn bàbá wa mẹ́ bó ti ríre ṣe bí àwọn bàbá yín nínú Ìrẹsàádú náà ló tún bú yìí nítorí owó torí àti jẹ. ẹ̀yin ọmọ àlè tẹ́ máa pera yín lójúlówó ọmọ. ìwọ tí wọ́n bá mọ̀ pé wọ́n bí ẹrẹ ìwọ ti ẹ̀ta sí ẹ̀yàn kọ̀ọ̀kan nílùú Ẹ̀gbá kó wá wo bí màá ti jáde ìjọba aládùn ta sí wa nílùú Ẹ̀gbá orí bí mo ṣe jáde tán ìyẹn ló máa fi mọ̀ pé ọmọ ọkọ làwa àwọn iṣẹ́ ọmọ àlè. ẹ wà ń tara yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ idiot ọmọ ní ẹni bàbá tó yẹ kó ó dẹ̀ mọ̀ yàn pé àwa máa ní peace la fẹ́ afẹ́ kí peace ó rè ní òun fẹ́ kí peace ó rè ní òun bú bàbá Adéṣeun òun wá ń lọ ẹsẹ̀ pọ̀ mọ́ ìmọ̀ọ́mọ̀ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ láti máa parọ́ mọ́ wọn òun wá expect kí n má sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ àdéhùn tó ṣe lájọ fọwọ́ sí àdéhùn ni ẹnu mọ́ tó bá ti bú ìmọ̀ọ́mù ó ti ní kí n jáde kí n bú ẹbí ẹ̀ ìwọ fún àjọsọ ni mo pè é lórí fóònù àjọsọ ni tó bá ti bú bàbá ẹ ìwọ náà bú bàbá ẹ bó o ṣe sọnù so má jẹ́ ó ká ẹ lára torí pé bàbá tó bí ẹ lọ́mọ ẹnu ẹ ò gbá ohun tó sọ sí sẹ́nitọ́ Adéṣeun kò sì gbá bàbá tó bí ẹ lọ́mọ bàbá ẹ tó bí ẹ lọ́mọ ẹnu rẹ̀ ò gbá kó sọ̀rọ̀ sí mọ́mọ́ àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ bó o ṣe sọ̀rọ̀ yẹn tó ṣẹnu yánkanyànká torí àtijẹ́ o ò wá ronú fúṣọ ẹ rárá fúṣọ ẹ ò ní mínì sí ẹ. baálẹ̀ Ìrẹsàádú kò ní rí sẹ́nitọ́ Adéṣeun kó wá ní òun fẹ́ rí sẹ́nitọ́ Adéṣeun fún baálẹ̀ Ìrẹsàádú baálẹ̀ yín ní Ìrẹsàádú kàn ní rí bí bàbá yẹn ti ṣe dàgbà tó wọn ò ní rí sẹ́nitọ́ Adéṣeun kọ́ má dọ̀bálẹ̀ fún wọn pé bàbá ló ń bọ̀ torí wípé wọ́n mọ pàtàkì tí wọ́n ṣe nínú ìlú. ìwọ yìí torí pé òun fẹ́ jẹun ẹjọ́ kan ṣo torí 100,000 tí Suberu sọ pé wọ́n fún yín. wọ́n wà lórí ìjòkó wọ́n máa ń ṣe introduction gbogbo àwọn lọ́balọ́ba yẹn tán wọ́n dẹ̀ introduce àwọn Imam Council nígbà wọn ṣe tán níbi tí mo jókòó sí kábíyèsí ní ìmọ̀lẹ̀ àdínní mo ní kábíyèsí that is our blogger for the palace. mo tún purọ́ nìyẹn kábíyèsí ń bẹ láyé àwọn Ṣọ̀wọ́n Council náà wà láyé kẹ́gbẹ́ wọn léèrè ẹ̀yìn èèyàn mi ò fi bàjẹ́ nígbà tó sọ pé káwọn ilé lọ́ba ilẹ̀ Ayilara kálọ̀rí ṣe press conference lórí pé ọmọ yìí èso ọmọ ilé àwọn because of what he want to cash out of that place instead of his press conference ló gbọmọsọ he did everything possible to force them that make kálọ̀rí mọ́ sí nìbàdàn tí ó kó ti láwọn colleagues tí wọ́n lọ rí pin owó fún èmi láti force láti bá náà láti pé kálí carry olóríire TV along níjọ náà. àbí ṣe bọ́ọ̀lù ó dáa ṣé òun kọ́ rí àbí Suberu ṣàṣọ ó ní wọ́n sọ débi pé wọn ò fẹ́ fún olórí ibú TV òun lòun sọ pé ẹ gbọ́dọ̀ fún torí òun ló dárọ̀ yìí lẹ̀ torí ẹ̀ ló ṣe wá ń ṣe gángangangan lẹ́ wá ń sọ sọkúsọ lè silent wa ẹ fẹ́ silent wa àmọ́ kẹ́yìn máa ṣòṣì bẹ́ẹ̀ bá lọ sí péèjì ìrọ́kù tó pọ̀ bá ojúmọ́ kò mọ́ kó má bú mọ́ ọ̀hún bẹ́ẹ̀ bá lọ sí ọ̀dọ̀ olórí ibú TV ojúmọ́ kò mọ́ kó má bú mọ́ ọ̀hún idiot tó gbẹ̀rẹ̀ mú kàdáràn ojúmọ́ kò mọ́ kó má bú mọ́ ọ̀hún ẹjọ́ ta ló ń rán wọn. wọ́n máa ń ṣe introduction gbogbo àwọn lọ́balọ́ba yẹn tán wọ́n dẹ̀ introduce àwọn Imam Council nígbà wọn ṣe tán níbi tí mo jókòó sí kábíyèsí ní ìmọ̀lẹ̀ àdínní mo ní kábíyèsí ní wọ́n bá sọ fún àwọn lọ́balọ́ba wọ́n ní that is our blogger for the palace. But ìmọ̀lẹ̀ àdínní mo ní kábíyèsí don't say anything out about this mo ní òkè kábíyèsí that is our blogger for the palace. mo tún purọ́ nìyẹn kábíyèsí ń bẹ láyé àwọn Ṣọ̀wọ́n Council náà wà láyé kẹ́gbẹ́ wọn léèrè. ibo náà ti ń bú wọn ẹ wà á ní káwa má sọ̀rọ̀ tábà ti wá sọ̀rọ̀ ẹ wà ní ọmọ competition fún ẹni ẹ ní ká má dárúkọ yín àmọ́ yìí ń dárúkọ mọ́ọ̀mù
àwa máa dárúkọ yín o ó ti gbọ́ a máa dárúkọ yín so that ayé á lè mọ̀ pé yìí là ń bá wí tí n bá sọ̀rọ̀ mo mọ ohun tí mo sọ mo dẹ̀ mọ ohun tí mo stand lé lórí ó ti yé àdéhùn ló wà láàrin wa wípé ọmọ tó bá ti bú ìmáàmù káwa náà tọpinpin bàbá rẹ̀ ká tọpinpin ìyá rẹ̀ ká tọpinpin ilé wọn ká sì wọ́ jáde ká sì sọ̀rọ̀ sí èmi àti Meridi bá ṣe jọ sọnù ó ní ká má bọ́ba mọ́ àmọ́ ọmọ tó bá ti jáde ó ní ká bú ran rẹ̀ Meridi tó wá ṣẹnu yàgàyàgà sí mọ́ọ̀mù yìí ṣé ńgbà tí wọ́n pé palliative gbogbo ṣe rí gbogbo ẹni tẹ́ ẹ̀ support àwọn people mo kàn ń wò yín ni ẹni ẹ̀mí yà á ní àwa afẹ́bípakú blogger gbogbo ẹni tẹ́ ń pè wá ní afẹ́bípakú blogger yẹn ẹ wá jáde mélòó la pè inú yín pé ẹjọ́ ẹ fún wa lówó mélòó la pè inú yín tá a ní ẹjọ́ àwa náà ní di palliative mélòó la pè inú yín tá a ní ẹjọ́ ẹ fún wa ní nǹkan báyìí kò ṣẹlẹ̀ rí àmọ́ bí gbogbo yín ṣe ẹwọ ẹ má jà sọ̀rọ̀ jàre ẹ má jà sọ̀rọ̀ ìwọ là ní kíní ẹ̀ lọ́wọ́ nu gbogbo yín ẹ jẹ́ ṣọ́ra yín ẹ ṣọ́ra yín gan o gbogbo ẹ máa bú bàbá èjìdé gbogbo yín a mọ̀ wọn tí wọ́n nínú Ramadan tó ṣe kọjá Ramadan tó ṣe kọjá yìí ṣáwọn bàbá yín ò gbàṣẹ mọ́ ni palliative fúnra bọ̀dá kan ló gbé wá fún ẹnu ilé àbí tó ló pín díẹ̀ gbẹ́ tó kó ìtókù wọlé àbí ẹ wá o you need to be very careful ẹ má jà pọ́ǹpù ọ̀rọ̀ bàbá gbogbo èyí tẹ́lẹ̀ ń tẹ̀lé tọ́baláṣẹ ẹ sì ń lọ sílé bàbá èjìdé lẹ́yìn ẹ lọ ń gbowó tọ́baláṣẹ ẹ ń lọ sílé ìmọ̀ọ́mù lẹ́yìn ẹ lọ ń gbà nǹkan o tọ́baláṣẹ àbí ẹ ń gbà palliative ìmọ̀ọ́mù ọ̀hún fún yín ẹ jẹ́ má jà bẹ́ẹ̀ sí wo tó ìwọ tún sọ̀rọ̀ ìwọ tó bá tún ti bí ire tún sọ̀rọ̀ mo ṣì ń bọ̀ lórí mùkádàrán àbí kí ló pẹ́ tó ń bá nìkan wá gbé mi báyìí Àbújá ló gbé mi lọ ó ti ẹ̀dá bẹ́ẹ̀ àmọ́ ṣáà ti máa múra wípé àjọ máa lọ sàbújá yẹn ni ó ti yé mùkádàrán mo ń bọ̀ lórí ọ̀rọ̀ yín ẹ ní sinmi ó dìtẹ́ bá tó fi ọwọ́ síbi tó wọ́n gbé torí ẹ lè máa bú ìmọ̀ọ́mù kẹ máa parọ́ mọ́ ìmọ̀ọ́mù kẹ ní káwọn ó máa sọ̀rọ̀ àwọn òdẹ nípòwe a máa gbórúkọ yín jáde a gbé fọ́tò yín jáde kẹ lè mọ̀ pé ìlà ń bá wí ìyẹn ni eléyìí ṣe defamation of character ìwọ ló sọ̀rọ̀ ìwọ náà là á gbé jáde so two fight ni ẹ má jẹ́ pé tọwọ́ wa bá ti dùn yín lára ẹ wá sáré gba police station lọ tọwọ́ bá ti dùn yín lára ẹ sáré gba kíní ọ ẹ̀yin ọ̀lẹ ẹ lè dájà àbí kẹ́ ẹ má ẹ̀yin ẹjẹ́jọ́ máa ta lórí social media káwọn ẹni tó máa sú àmọ́ kò ní ọ̀lẹ níyìn ọ̀lẹ yín mèrò ọjà àyà sáré lọ bá gbófinró ẹjọ́ ó ń bú wa ni ó ń fi fíìmù wa ẹ bá wa mú ẹ bá wa ṣe gbá ìyẹn ọ̀lẹ tẹ́lẹ̀ jà yìí so bí ọ̀rọ̀ èmi àti Meridi síta àti mi ni àmọ́ yóò máa jẹ́ wòtòwòtò ni ẹni kò sọ fídíò kan ṣo tó ṣe ní ìrẹsà adú tó lóun bí lọ́ngì sí fídíò kan ṣo tó ṣe tó fi promote ìlú yẹn ní kò sọ ẹni wá ní kò sọ ṣé wọ́n bí bàbá rẹ̀ dá kí ó sọ owó ọ̀rọ̀ tó sọ sí sẹ́nitọ́ Adéṣeun yẹn kó sọ bàbá rẹ̀ ṣọ́ bí dá kó sọ ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́nu yẹn ṣé wọ́n bí ire kó sọ sí sẹ́nitọ́ Adéṣeun àbọ̀rọ̀ tó sọ sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó irọ́ tó pamọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó sì ń bẹ̀ ta ló sọ fún ẹ ibo ló wà ta ló sọ pé ìmáàmù ọ́nìkan step ọ́nìkì ìmáàmù kó lọ yanjú ọ̀rọ̀ wọn lé nẹ́ẹ̀sì ni pé wọ́n gbé ìmáàmù gbọ́ba lọ kóòtù àwọn irọ́ wèrè lẹ́ẹ̀ máa pa kiri tí màá ṣe pé o gọ̀ tó jẹ́ riffraff tó pera ẹ tí èmi ò ń ṣe riffraff wọ́n ni riffraff tó pera ẹ yẹn tó ẹni tó gbé mi ṣe ẹni tó tẹ̀ pé mi ó lé mi riffraff èmi riffraff lẹ́nu tiẹ̀ èmi wà responsible mo níyàwó lé mo bímọ mo abẹ́ òrùlé mi ni wọ́n wà mo ń tọ́jú wọn mo ń bọ́yàwó mo ń bọ́mọ mo wà òkè ṣé wọ́n tó rí ẹnì kankan sí lábẹ́ ló ń pè mí ní riffraff ó rí pé ó gọ̀ mọ́ọ̀mù yìí ṣẹgbẹ́ bàbá ẹ̀ sẹ́nitọ́ Adéṣeun yìí ṣẹgbẹ́ bàbá ẹ̀ so kó wà very careful ẹ̀gbọ́n rẹ̀ ṣe kánsẹ́lọ̀ kí lẹ̀gbọ́n ẹ̀ ṣe sọ lọ gbé fídíò síbi tẹ́gun project tẹ́gun ẹ̀ ṣe lọ gbé fídíò síbẹ̀ kárí ẹ wá ń bú sẹ́nitọ́ Adéṣeun tó bàbá oníbàbà bàbá dáadáa bàbá Lùbáríkà tó rántí support oríire tó support orí ibú tó support kẹ́ẹ̀dà lúrú ṣé
ṣé ọ̀rọ̀ tí bàbá sọ ọ̀rọ̀ làákà ìkọ́ tí bá pé ó gọ̀ wẹ́ báwo ló tẹ̀ ṣe fẹ́ gbọ́n pẹ̀lú condition tó wà yìí ló máa fi gbọ́n ọlọ́njọ́ májò bàjẹ́ fẹ́ ní kankan wa torí ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ pè mí lórí ọ̀rọ̀ mẹ́rìndì bọ́rọ̀ ti jẹ́ nìyẹn o àdéhùn ló wà láàrin mi àti ẹ̀ ó ti ní ẹni tó bá ti bú mọ́ọ̀m ká wálé wọn kàn ká sì bú bàbá ẹ̀ ká bú yá ẹ̀ ká bú òun náà ìpọ́nrí tóun náà ni mo kì fún yẹn so tú gé fọ́ ni tóun náà bá wá mọ̀ pé òun tó gbangba sùn lọ́yẹ ẹni kò jáde sí mi àmọ́ kò ní í jáde wàláì kò ní í jáde bàbá ẹ̀ Suberu gọ́sẹ̀ ó tẹ́ sí ọ sá lọ last ni. Mẹ́rìndì gbé project ẹ̀gbọ́n ẹ̀ jáde tó ṣe kánsẹ́lọ̀ gbé project ẹ̀ jáde ṣé o ti gbọ́ so mama wa tàbùkù àwọn bàbá oníbàbà àwọn yẹn ò ń ṣe ológo àná ẹ̀yin gangan lológo àná àti ológo ìjẹta níbi kan tán lè wá yín sí nílùú Ìrẹsàdú tó lóò ti jáde o táwa sì mọ̀ pé ìpínlẹ̀ rẹ̀ Kwara ni o Ìrẹsàdú tó lóò ti jáde o ìpínlẹ̀ rẹ̀ a mọ̀ pé Kwara ni o wá gbé project kan tẹ́gbọ́n rẹ̀ ṣe tó ṣe kánsẹ́lọ̀ gbé project yẹn jáde